tún ní Akeugbagold wá ń pe oníṣẹ̀ṣe ń pe kìrìsìtẹ́nì lẹ́nu ẹ Kaola ìsìnbọ̀ wí ìtòrò òpùrọ̀ nígbà kan tí àwọn ìbejì fi ní pírọ́blẹ́mù oníwọ ló sọ ìwọ ló ṣe ìwọ ló pariwo síta tán fi kó wọn wá òpùrọ̀ ó ṣe àrí fídíò rẹ̀ oníṣẹ̀ṣe kìrìsìtẹ́nì wàláì tàláì àtayọ mílíkìámà Akeugbagold ó mọ̀ bá wọn ṣe nítorí kò lè gbàgbé ọjọ́ burúkú èṣù gbómímọ́ táwọn ìbejì ńjọ́ táwọn ìbejì tọ́rọ̀ bá délé ẹ̀jẹ̀ àsọ ṣùgbọ́n Akeugbagold yìí sẹ́ mo represent gẹ́gẹ́ bí wọn náà ṣe represent àwọn Saheed Shittu àti Yusuf Adépọ̀jù tó ń gbẹnu wọn sọ̀rọ̀ níta èmi náà wá gbẹnu Akeugbagold sọ. Kaola wọ́n ju ṣó rẹ̀ sí mi tó o ṣe lórí Sheikh Akeugbagold ó dárúkọ rẹ̀ àbí ṣùgbọ́n vice Akeugbagold ló sọ̀rọ̀ lánàá wọ́n ṣe ṣó lánàá wọ́n dẹ̀ declare ara wọn ǹjọ́gbọ́ wọ́n declare ara wọn dáadáa ntán bá lọ ntán sì bá bọ̀ wọ́n declare rẹ̀ wọ́n nà tán àṣẹ ọkùnrin Kaola tó bá lò mọ̀rọ̀ sọ ó smart rárá ẹ̀yin bàbá wa ní Ìbàdàn Kẹ́mi Ọláògùn dáadáa yín ò ní bàjẹ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a máa rí yín pẹ́ ẹ sì kó wa jẹ̀pẹ́ bàbá ní agbára Ọlọ́run ẹ̀sìn ìsìláàmù kò ní bàjẹ́ lágbára Ọlọ́run tó bá kú dẹ̀dẹ̀ táwọn àṣetánì tí wọ́n wá dọ̀ yín tán fẹ́ bẹ̀bẹ̀ torí tán bá ń perí àṣetánì kì í ṣe òkúta tó wà mọ́kà yẹn làṣetánì o èèyàn gan àṣetánì ni tán wá mọ̀nà ọ̀dọ̀ yín láti ní wọ́n ní Kaola làgbẹnusọ wọn Saheed Shittu kó wá rò bàbá ẹ dákun torí Ọlọ́run mi ò tó ohun tí mo fẹ́ sọ ìsọ bàbá ẹ wo iye oṣù tí Saheed Shittu tó fi da bàbá yìí láàmú tó fi da Akeugbagold láàmú ẹ wo iye oṣù yẹn Akeugbagold ò bá wá níjọ́ kan tàbí pé tó bá disappoint ìjókòó níjọ́ kan kó e burú jù mọ̀jàmọ̀sá mẹ́bẹ̀yìn bàbá wa náà lẹ́pòwe lẹ́lẹ́ni tó bá ríjà tí ò bá sá ogun ní máa kóru wọn lọ bàbá ẹ tún wá wà ń bẹ̀ yẹn ṣé ẹ mọ̀ irú ohun tí àwọn Saheed Shittu tó fi lélẹ̀ tó bá lóun fẹ́ sọ níbẹ̀ torí ó láyà gbàǹgbà ẹnu rẹ̀ sì gbọ̀rọ̀ kò rẹ́spẹ́ẹ̀tì ọkọ ọlọ́kọ kankan tí Kaola bá gba ẹnu àwọn Saheed Shittu sọ̀rọ̀ èmi náà fẹ́ gba ẹnu Akeugbagold sọ̀rọ̀ bàbá ẹ jẹ́ kíkẹ́ kásẹ̀tì kó dọ́dọ̀ bàbá wa. Bàbá tẹ́ ẹ bá fẹ́ràn Akeugbagold dáadáa ipe lóòótọ́ ẹ fẹ́ ta Akeugbagold ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ó gba orúkọ rẹ̀ kúrò lẹ́nu Saheed Shittu àti Kaola àti Adépọ̀jù ẹ jẹ́ kó gba orúkọ rẹ̀ kúrò lẹ́nu wọn àwọn náà ò ṣe tiwọn bẹ́ẹ̀ o Saheed Shittu lẹ́yìn ìgbà tó bú àwọn bàbá oníbàbá tán pátá mo fẹ́ lé lẹ́yìn nìkan ni ò sọ̀rọ̀ sí nínú ìsìláàmù àti àwọn àwo nìkan náà ni ò sọ̀rọ̀ sí ṣùgbọ́n ìlú yòókù kò síbi tí ò ti jàlùbọ́sà wọn. Bàbá irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá pè wá bẹ̀ yẹn tí a bá fi ọlọ́pàá mú tí Akeugbagold bá fọlọ́pàá mú tí ẹ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Yusuf Adépọ̀jù
ọlọ́pàá ní ń fi lé Akeugbagold kiri ìgboro Èkó. Bàbá mọ iye àwọn lọ́ọ̀yà tó gbà lórí Akeugbagold ni tí wọ́n ń bá a sọ̀rọ̀ bí ìgbà tá a bá láwọn náà ń fìdí rẹ̀. Ayé ìgbà yẹn bàbá Yusuf mọ̀ wà láyé, kò ìkú gbogbo táìmù yẹn. Kí ni bàbá yẹn ń ṣe láyé nígbà náà tí ò di ọmọ rẹ̀ lọ́wọ́ mú? Bàbá ẹ̀yin náà jẹ́ bàbá fún Akeugbagold Taofiki. A kì í fọmọ burúkú fẹ́kùn pàjẹ́ ẹ̀yin Yorùbá, ẹ̀yin bàbá wa náà lẹ́pòwó yẹn kalẹ̀. Àwa abiyamọ sì tẹ́wọ́ gbà á. Ó dáa kò dáa, èmi mo bí. Ó burú kò burú, èmi mo bí. Ọmọ ò ṣeé pààrọ̀. Bàbá nù Ramadan la wà yìí. Mọ̀ mí, mi ò mọ̀ yín, mo sì mọ̀ pé ẹ ti gbọ́ ohùn mi. Ẹ dákun ẹ jẹ́ kí bàbá ó gbọ́ ọ̀rọ̀ yìí. Bàbá tó bí Yusuf tí í ṣe Adépọ̀jù, bàbá yìí wà láyé. Síbẹ̀ náà ó tún lòun ò dáríjì anybody tó bá ilé nanú sọ́mọ òun. Títí àwọn àṣàrà ìlú ń gba ẹ̀mí lẹ́nu bàbá yìí lọ́wọ́lọ́wọ́. Ó lòun ò ṣe ìdáríjì lẹ́yìn ìgbà tó tún ti gbogbo wọn mọ́lé. Ṣé wọ́n gbarú ẹ̀? Ó tún jẹ ẹran wọn dọ́run ni. Àwọn yẹn ni wọ́n wá ní kọ̀rọ̀ kan wá láwọn wá bẹ Akeugbagold nítorí bàbá ẹ dákun, tẹ́ ẹ bá mọ̀ lọ tán á mọ̀ sáyé. Tẹ́ ẹ bá lọ tán á sáyé. A sì fẹ́ kẹ́ ẹ lọ pẹ̀lú ìbínú. A sì fẹ́ kó jẹ́ pé àwọn àlùsí ọrùn tí kọ góòlù ọkùnrin tí wọ́n wá bá yín yẹn kan wá jẹ́ kí wọ́n kó ẹrẹ̀ bá yín. Bàbá tó ní Yusuf Adépọ̀jù nílòbù, ó wà láyé tó fi tọ́mọ rẹ̀ fi àtìmọ́lé tó fi ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Tá a bá fẹ́ ro ti ìsìláàmù, èyí ìyá gbóǹkan tí í ṣe Kàfílátù Kaola, àgbákò umu tó ní tá a bá ní ká wo ìsìláàmù. Bàbá mo ní voice, mò ń kúrú, mò ń ga, mo yọ omi lójú. Kò dìgbà tá a bá lówó lọ́wọ́ la tó lè níyì o. Oníkálukú ò jẹ lọ́wọ́ anybody. Iye èèyàn mélòó ló bẹ Yusuf kó tó lọ ti àṣọ àlùná kà mọ́lé? A ní fídíò lọ́wọ́ bàbá. Ó tì í mọ́lé. Ṣé àwa yẹn ni Akeugbagold wà ní gáúsù òun ṣe? Ńbo ló ti fẹ́ rí? Gbogbo wa pátá including ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa. Ta ló fojú rọ́ Ọlọ́run? Ta ló fojú rà Ànábì? Àwọn sọ̀hábà tí wọ́n kọ ẹ̀yin àdíìsì, ẹ̀yin gan bàbá wa ẹ lè kọ àdíìsì tá a máa kà á. Ẹ lè kọ àdíìsì, ṣùgbọ́n Ọlọ́run àti Ànábì ta lẹ́ni tó fojú rí, including ẹ̀yin bàbá wa. Dépò bàbá Adépọ̀jù tí í ṣe bàbá Yusufu, kò sí ọmọ tí wọn ò bẹ̀bẹ̀ tọmọ rẹ̀ bá ti mú báyìí òní wọn ò tì mọ́lé ni. Bàbá yìí tún jẹ ẹran àwọn èèyàn lẹ́nu báyìí wípé tí mo mìíní ni pé ẹran àwọn èèyàn ní pé kì í ṣe pé ní ká bu ẹran ńlá ń jẹ o. Yorùbá mo fẹ́ lò ń bẹ̀ yẹn o. Ọ̀rọ̀ àwọn èèyàn àti ẹran èèyàn náà ni wọ́n ń pè bẹ́ẹ̀. Téèyàn bá tẹnu mọ́yàn tó bá wáyé mọ́yàn kankan tí ò gejẹ tí ò ṣèkan tó sì wá mọ́nu tó láfikàn gbé wọn lọ sí tọlọ́pàá. Wọ́n mọ̀ sàn àtìmọ́lé. Èwo ni ò sàn àtìmọ́lé nu gbogbo wọn? Àwọn wá ní kọ̀rọ̀ ní ìsìn wọ́n fẹ́ gbajú jáde. Ẹ dákun ẹ bá wa béèrè lọ́wọ́ mùnáfìkì obìnrin, mùnáfìkà Kaola, alábòsí obìnrin, ìkà aláìdá. Èmi náà kúrú ṣùgbọ́n bìlísì tèmi ò tó tiẹ̀.
kúkúrú bìlísì ni ọ́, ìkà ni ọ́, alábòsí ni ọ́, mùnáfìkì ni ọ́, dàlúrú ni ọ́, dẹ̀sìnrú ni ọ́, dàgbòròrú ni ọ́. Kaola ti pè mí lẹ́jọ́, má sanwó tíkẹ́ẹ̀tì máa wá bá ẹ. ǹjọ́ gbọ́ Kaola, ìwọ aláìmoore yìí ó wá fẹ́ ta ẹbí tiẹ̀ síta, ìkà kò sì ta ọ́ síta ńgbà wọ́n ti ọ́ mọ́lé. ńbo Saheed wà ńgbà tán fi tì ọ́ mọ́lé, ńbo ni Yusuf wà ńgbà wọ́n fi tì ọ́ mọ́lé. ìwọ akúrí aláìdáì, ẹni bí ìkejì ọmọ, ó wá tún láyàláyà olóòfẹ́ sọ ọ̀rọ̀ yìí. ó gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ pé èmi náà fẹ́ gba ẹnu Akeugbagold sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Kaola kódà nǹkan kí n jáwé ẹ̀mí nítorí ọ̀rọ̀ yìí. kó o tún gbọ́, tó o bá ní o burú, èmi ò sọ fún ọ pé tìrín ẹsẹ̀ eyín tájá bá fi ń wu ọmọ ẹ̀ ló fi ń gé jẹ. èmi ò gbá rẹ́dẹ̀rẹ́dẹ́ ọmọ. Kaola èmi ò rí tó lè ní láyé yìí. mi sì mọrú bó ṣe jẹ́ tálíkà tó lówó bá fẹ́ gbá ọ lójú máa dìde. tíwọ náà bá wá fẹ́ fọwọ́ lágbàyàn lójú, wà láìtàláì wà àtọ́ láàrẹ̀ yẹn máa sọ ìgbà tí ìgbárùn fún ẹ. ẹnìkan ò bẹ́ nìkankan. tó o bá kọ́lé mi ò sùn ta dépò tí ẹnu mi ò ní gba kí n sòótọ́ ọ̀rọ̀. tó ń bá ń lo mọ́tò, èmi náà ń sanwó taxi, mọ́tò kan náà la jọ wọ̀. tó ń bá ń wọṣọ, èmi ò wà kísà. kí ló dé tí ò wá sẹ́nì kankan tó jọ ọ́ lójú? Akeugbagold mọ̀ gbà ọ́ láyè gan o. káti ẹ̀ wá jẹ́ Akeugbagold ti bọ́ ọ sùn rí gan, o ò lè mọ wá yọnu sọ̀kìsọ̀kì bí mọ̀mọ́ ní inú igi kó mọ wá sọ̀rọ̀ sí níta. ta ni ẹ́ nígboro Ìbàdàn? òòjà máa ń pa ẹnu lásán náà kàn fi ń pè ọ́ ní wúmù. àwọn voice note táwọn Jamali Suna ti fi kó láálí fún ọ tán láwọn ó sùn ọ ti mọ́tò ti wọ́ tó wà ń bẹ̀ tán lé ọ kiri, tó wá l'Akeugbagold ń lé ọ ká. tẹ́ ìyá fíìmù tẹ́ ń sọ̀rọ̀. ó wá tún ní Akeugbagold wá ń pe oníṣẹ̀ṣe, ń pe kìrìsìtẹ́nì. lẹ́nu ẹ Kaola, ìsìnbọ̀ wí tóró purọ́ nígbà kan tí àwọn ìbejì fi ní pírọ́blẹ́mù. oníwọ ló sọ, ìwọ ló pariwo síta tán fi kó wọn wá. òpùrọ́ ó ṣe àrí fídíò rẹ̀. oníṣẹ̀ṣe kìrìsìtẹ́nì wàláì tàláì àtayọ́ mílíkìá amat Akeugbagold ó mọ̀ bá wọn ṣe nítorí kò lè gbàgbé ọjọ́ burúkú èṣù gbómímọ́ táwọn ìbejì. ńjọ́ táwọn ìbejì tọ́rọ̀ bá délé ẹ̀jẹ̀ àsọ. mo bí yín léèrè, kò lè gbàgbé tàdúà tó àwọn oníkẹ́rùbù àṣẹrafù gan. wọ́n jáde ni wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo mímọ́ o mímọ́ o, Jésù o Jésù o, ànábì Ìsá o ànábì Ìsá o. àwọn oníkùránì ń sa tiwọn. àwọn oníṣẹ̀ṣe náà ń pè wọ́n ń da fálọ̀tún lọ́sì. ó wá ní ó wá kàfàrà mùsùlùmí ò rí mọ́sálásí lẹ́ẹ̀lẹ́ kí ìwọ aláyàgbèràn burúkú yìí tó ní làákàì, ẹlẹ́nu gbọ́rọ̀ ẹlẹ́nu jáwáyà. ó mọ̀ bẹ́ẹ̀ ló fi lọ pe Akeugbagold lẹ́jọ́. tí wọ́n bá jẹ́ pé mùsùlùmí òdodo, mùmínì òdodo jáde nínú ilé rẹ̀, ẹnu ló fi sọ pé ó jáde nínú ilé rẹ̀, àárí ilé rẹ̀ lára rẹ̀, ó gbógo lé yín jáde. Kaola pè mí lẹ́jọ́, máa dúró tiẹ̀ lọ́rùn Ọlọ́run. lórí ọ̀rọ̀ Akeugbagold àti wọ pẹ̀lú ẹ̀, sórí wà àtọ̀kan lọ́mọ
wàláì tàláì fàdà ṣó mọ̀ pé lárúbáwá kan yorùbá kan ló ń sọ tún gbọ́ continue fàdà òkun rèé ọ̀sàrè ẹni bá modò wẹ̀ kó kán lu mi ní ìwọ àtọ̀kan lọ́mọ. ǹjọ́gbọ́ ṣùgbọ́n ta Akeugbagold yìí sẹ́ mo represent gẹ́gẹ́ bí wọn náà ṣe represent àwọn Saheed Shittu àti Yusuf ADEPOJU tó ń gbẹnu wọn sọ̀rọ̀ níta èmi náà wá gbẹnu Akeugbagold sọ̀rọ̀ àtàwọn ìyàwó rẹ̀ torí wọ́n ń wo pé káwọn mọ́ wọ́n respect ọkọ wọn ṣé bó olóòlọ́kọ ńlé ṣé bó olóòlọ́kọ ńlé ṣéyàn wá lè wá fi irú ọkọ níní tiẹ̀ ṣe àríkọ́ṣe èèyàn ò lè fi irú ọkọ níní irú tiẹ̀ ṣàríkọ́ṣe ọkọ kan wà ó wà nìbàdàn ọ̀kan wà l'Amẹ́ríkà kó wá mọ̀ sí kọ̀ọ̀kan tó tijú rẹ̀ láti lè gbé ẹnu rẹ̀ dákẹ́ kó jẹ́ káwọn àwọn ẹni tó lọ́rọ̀ sọ̀rọ̀ ńgbà tó náà ní wọn ó kà wọ́n kún ó ti sọ ó ti jọra rẹ̀ lójú ó ti jọra rẹ̀ lójú tí wọ́n bá ní ọkọ tí wọ́n ìlú wà tún gbégbá wá sí síta ó mọ̀ ní ẹ tọ́jú ọkọ yín ṣókó nìkan lèèyàn fi tọ́ níbi kádóni nìkan lèèyàn fi tọ́jú ọkọ ni ìwà ńkọ́ kò sí fún ọ ò ní jàǹtì toi c'est un baiser Kaola nyanyoko kí ló dé Yusuf ADEPOJU ó ní wọ́n pè òun ní tẹ́rọ́rìsì ó mọ̀ tí ẹnìyẹn ń bọ̀ láti Mákà kò wọnú ilé rẹ̀ Yusuf ADEPOJU sì ti mọ́ ẹ̀wọ̀n fódídí ọ̀sẹ̀ méjì lọmọkùnrin yẹn mọ̀ ṣé kí n kó voice tí mo fi ń kúnlẹ̀ tí n kú tí n ga fún Yusuf ṣé n kó ránṣẹ́ sí ẹ èyí tó náà wá fi ń jábọ̀ fún mi ṣé kí n kó ránṣẹ́ sí ẹ tó ní rárá sẹ́ àwọn ẹni tó ní kóun mọ́ gbẹ̀bẹ̀ ó ju àwọn ẹni tó ń bẹ̀ wọn lọ lórí ọ̀rọ̀ yàsẹ̀ àlùnákà ẹni yàgbẹ́ ti gbàgbé ẹni kò ń kọ́ alẹ́ sàn òkè lọ́jọ́kọjọ́ àwọn rẹ́dì láti ti anybody wọn mọ́lé kódà ó ti Saheed Shittu Akeugbagold rẹ́dì láti tì wọ́n mọ́lé ṣùgbọ́n ká ṣe undertaking kan sì mú proof gbogbo nǹkan tí kẹ́ ẹ sọ lé lórí ó ti wọ gan Akeugbagold rẹ́dì láti tì ọ mọ́lé ṣùgbọ́n proof gbogbo tó kà lé lórí yẹn kó jáde ṣé bàbá ò sí láyé tó fi sẹnu gbàgàdàgbàgàdà bí ilẹ̀kùn gbàgàdà tó fi jáde sórí social media tó ń lọ fàáké ó fàáké sí gbẹ́rẹ́ ó fẹ́ fẹ́ ẹni ó jẹ́ àwọn ìyàwó rẹ̀ lówó níkà tó wọ̀ nǹkan kí ló dé wọ́n fi ṣí ẹni ẹ jẹ́ kíkiní ẹ dákun torí ọlọ́ ẹni bá ní nọ́mbà bàbá ìmáàmù tàbí ẹ lọ jókòó síwájú bàbá ìmáàmù kan máa gbọ́ gbogbo bí mo ṣe bẹ Yusuf ADEPOJU ó wà lọ́wọ́ mi máa kó kinní máa kó fẹ́ni tí ó bá gbé kinní ìlọ́ba wọn àníṣe ọ̀rọ̀ yìí kó wà ń kóòtù ẹgbẹ́ fàdájọ́ gan kó gbọ́ lẹ́yìn yẹn ẹ̀ tún mú àbúrò bàbá Fariga ìyẹn Saheed Shittu tó ẹ wá ní ó fẹ́ wá bẹ̀bẹ̀ kọ́rọ̀ ò parí àbórí ìrè ò pé ní Kaola àṣekà ni ọ alábọ̀dì ni ọ alábọ̀dì gidi ni ọ Saheed Shittu mú àbúrò bàbá Fariga ó sì tì í mọ́lé ní Àbújá wọ́n fi odidi jọ́ wọ́n bẹ́ẹ̀ ó kọ́ kó gbà odidi jọ́ mẹ́sàn-án lọmọ yẹn sùn láti mọ́lé lórí kíni ó ló bú bàbá òun ọmọkùnrin yẹn sì kọ́ ló bú bàbá rẹ̀ ìyàwó rẹ̀ àkọ́fẹ́ ẹ̀ ló pè é wọ́n jọ ń wo kinní ni wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà ni ló sì pé ó ní wọn ò mọ̀ wá ṣáì òun ló tún náà àṣírí ọkọ rẹ̀ kò sí ní tó kan ọmọkùnrin yẹn sì ń tò ẹni tí ń sọ̀rọ̀ ní olóòfẹ́ fẹjọ́ ẹ̀kọ́ ìwọ náà fẹ́ sọ̀rọ̀ ọkọ rẹ̀ ń ta
ta ni wọ́n sì pè òun gan ló pè wọlé ìyàwó rẹ̀ gan ló pè wọlé tó káṣírí Saheed Shittu síta ó yá kí lẹ fẹ́ kó ṣe ó mọ̀ tí arákùnrin yẹn mọ́lé odidi ijọ́ 9 ló ṣe kí lọ́bọ̀ fi sorí tí náà kí ò ṣe ṣùgbọ́n Akeugbagold lòun ò tiẹ̀ wá ti anybody mọ́lé kán lọ ṣe undertaking orúkọ òun kò mọ̀ gbọ́mọ láyé àtorúkọ bàbá Mudir tí bàbá Mudir Markazi kó lọ sọ pampasì yẹn àfi tá a bá lọ wú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ìyá ẹlẹ́ja rísíkọ́tù ẹlẹ́ja káwú káwáde pampa yẹn mọ̀ nídìí. káàdì pampa mọ́ nídìí bó sì ṣe àna ìyàwó tuntun tó ṣẹ̀ṣẹ̀ tán fẹ́ sílé bó bá jáná rẹ̀ ni ó bá gbé wá ìyá àna rẹ̀ tàbí ìyàwó rẹ̀ ni kó gbé wá áàdì pampa fún kó wá ṣàlàyé àti gbogbo ẹbọ tó bá ká mọ́ Mudir Markazi lọ́wọ́ kó gbé jáde àti tí bàbá Mudir Markazi ṣe fún kó wá sọ oko lérí òbò lérí ni káwo tẹni tí ó rẹ̀ ńlẹ̀ yìí ó kó sóko lèyí tí ń sọ̀rọ̀ yìí Kaola kó lọ gbé ẹnu rẹ̀ dání tó bá sì lóko ǹdí ni ó lè fi gbogbo ara rẹ̀ sí o ṣùgbọ́n oko pẹ̀lú wọ́n jọ ń bára wọn ṣe ni o ṣùgbọ́n awọ ẹ̀pọ̀n ọ̀kan ó yí jù kan lọ mo sọ́ọ́rí ẹ̀ má ló di ó jẹ́nu àwẹ̀ bàbá dé kóòtù tá a lè rò mẹ́jọ ni. ǹjẹ́ gbọ́ ní Saudi wọ́n ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ ní Saudi tọkùnrin àtobìnrin so torí bẹ́ẹ̀ bàbá ọ̀rọ̀ yìí lè pọ̀ ẹ farabalẹ̀ gbọ́ ni Akeugbagold ò ṣe wábẹ̀ ó dáa ó ṣèfù ilé yìí ṣé kán wá sọ létí yín náà di tẹ́rọ́rìsì ni bàbá kò lè ṣẹlẹ̀ Kaola rí yín lẹ̀ kó tó jáde kó máa kó láálí fún Akeugbagold Taofiki ṣé kò mọ̀ náà lé yín ni kó fẹjọ́ Taofiki sùn yín kó tó bóde kó lóun gbìjà Saheed ṣé Kaola ò mọ lé yín kó tó lọ rèé pé Akeugbagold lẹ́jọ́ ṣé Kaola ò mọ lé yín abẹ́rẹ́ àwọn oníṣẹ̀ṣe wọ́n dìde wọ́n ṣoore ó sì ké gbàǹjarè ó ní ẹ dákun ẹ jẹ́ ká wà píìsì ṣé ká máa jà lọ ni ṣé Adépọ̀jù ó máa sọ pé Jésù ó jí oko àgbàdo káwọn náà máa ní Muhammadu jí pátá ṣé ń tẹ́ ẹ fẹ́ nù kò lè wọ́ọ̀kì Kaola wàláì àní kó jẹ́ lárúbáwá ló bá bí ọ bàbá tó bí ọkọ ni ànábì ọkọ lọ́lọ́run gbé Kùránì fún pé kó tú ǹjẹ́ o ti gbọ́ gbogbo kéwú tó o mọ̀ gbogbo kéwú tó o mọ̀ láyé yìí ìran rẹ̀ kan kì í ṣe bí ànábì wàláì tàláì ata ìran mi bàbá mi kì í ṣe bí ànábì kò ṣe bí ànábì inú gbogbo wa ẹ̀sìn ló pa wá pọ̀ ìwọ mọ̀ pé àṣẹ ìsìláàmù sí ìsìláàmù ló wá fojú ẹni ẹlẹ́ni rí ẹ̀rẹ̀ àbó òmọ tó sọ ni ẹlẹ́nu já wáyà ìwọ àwọn ò ní Akeugbagold ó mọ̀ parí ẹ̀rù ṣùgbọ́n Akeugbagold kò jìnnà sí ọ réréré kọ́lọ̀ mọ̀ jí ẹ pàdé mọ́ èmi ìyá kàṣẹ́ẹ̀tì mo sọ bẹ́ẹ̀ tán bá níbo mo ti ṣe jẹ́ Kaola dákun ṣe àlàyé bí mo ṣe jẹ́ fún bàbá tó o bá sọ àlàyé bí èmi pẹ̀lú rẹ ṣe jẹ́ Akeugbagold ajẹ́pọ̀ máa lè ní ọ nínú ilé bàbá Ahmadu Rufai Kaola mo fẹ́ kó o sọ bí mo ṣe jẹ́ sí ọ àti sí Akeugbagold àti sí Ọ̀kanlọ́mọ àti sí bàbá Mudir Markazi àti sí Saheed kó wá wo ìyàtọ̀ sí èmi àti wọ ọ̀rọ̀ tá à ń sọ ìwọ jẹ́ blọ́gà fáwọn Saheed àti Yusufu kẹ́mi náà wá jẹ́ blọ́gà fáwọn Mudir Markazi bàbá Fariga gbogbo wọn pátá láwọn ẹ̀sìn ìsìlámù láwọn ẹni tẹ́ ẹ̀ bá nǹkan kan lọ́wọ́ wọn yes Akeugbagold bẹ́ẹ̀ bá tún jáde lónìí
ẹ sọ fún oníṣẹ̀ṣe kán jẹ́ arẹ́pọ̀ àfẹ́ jà mọ́ ìwà kúrí burúkú ó mọ bí ẹ ti ń ṣe mítìnì ni àwọn tí wò wá báyìí ẹ̀yin náà lọ tàwọn wò ṣé kìrìsìtẹ́nì ò sínú wọn ṣé bí wọn náà ń lọ ṣọ́ọ̀ṣì ó ń lọ píríṣì fún wọn mo bí ọ léèrè Kaola ṣé kìrìsìtẹ́nì ò sínú àwọn ẹni tó píríṣì fún níjọ́sí mo béèrè àbáwọn oníṣẹ̀ṣe wo lọkọ rẹ sọ pé tòògùn ló ń fi ń gbowó lọ́wọ́ àwọn kọ́sítọ́mọ̀ rẹ tán bá gbọ́mọ wá Kaola tó o bá sinmi ẹnu ẹ̀ tẹ́lẹ̀ mo ní kí n fi ọ́ lẹ̀ ni dìmọ́ bó bá ṣe jáde bẹ́ẹ̀ náà ló ṣe máa gùn tó èmi pẹ̀lú ẹ̀ àjọ náà tán bí owó ìwọ jẹ́ blọ́gà fáwọn Saheed kémi ò jẹ́ blọ́gà fáwọn tiwa kò ríran wò sórí ẹni tó bá lè win ní ara wọn ni o èmi ò wá kó voice note tí mo fi ń bẹ Yusuf àti tóun náà ń jù sí mi màá wá láwárí màá kó fún wọn ipe kó o mọ̀ lọ rèé sọ tẹnu ẹ kó o mú orúkọ Taofiki kúrò lẹ́nu wàláì èmi ò tí ì ronítọ̀ ká sì fídíò rẹ báyìí kán fídíò gbogbo yín pátá ń bo làwọn lọ́ọ̀yà Yusuf wà ń bo làwọn lọ́ọ̀yà Saheed Shittu wà ń bo ni àwọn lọ́ọ̀yà tiẹ̀ náà wà àti ìwé àwọn FCC rẹ ń bo náà wà tó wá mọ̀nà ọ̀dọ̀ bàbá ìmáàmù àwọn ta ló fẹ́ fi orúkọ ìmáàmù ó fẹ́ fi dẹ́rùbà ilé ìmáàmù lèmi náà ti jáde àfẹ́ kán rí wọn fín mọ́ fi rẹ́dẹ̀rẹ́dẹ́ rá bàbá ń bàbá lára ọmọ ìmáàmù ọ̀yàn ni mí àkọ́kọ́ ìmáàmù tó kọ́kọ́ jẹ lọ́yàn ẹ lọ béèrè nílé ọba ẹ̀gbọ́n àyà tó bí mi ni ọmọ bàbá kan náà ilé tiwa gan àbúrò bàbá mi jẹ ìmáàmù ó yá lọ́tún ló sì lèmi ti jọmọ ìmáàmù àfẹ́ kí rẹ́dẹ̀rẹ́dẹ́ ó rẹ́ bàbá ń bàbá lára ìmáàmù wọn ó sì jẹ́ pé wọ́n ó jẹun ọmọ pẹ́ bàbá jẹ́kẹ́tẹ́ tán fẹ́ wá gbé wá yẹn kò lè wọ́ọ̀kì ẹ dákun torí Ọlọ́run mi ò tó sọ wájú yín bẹ́ẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ntí àwọn ọmọ burúkú mẹ́tẹ̀ẹ̀ta yìí mo tuntun sọ ntí àwọn kàmúnáfìkì apanijayé yìí tán ṣe lórí nẹ́ẹ̀tì dáméjì tán ti ṣe fáwọn èèyàn lórí nẹ́ẹ̀tì kò dáa bàbá tagbára mo fi ń bá yín sọ̀rọ̀ nínú àwẹ̀ yìí o Ọlọ́run ó gba àwẹ̀ yín o ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ kó ní kálukú wọn ká tẹ̀fẹ̀ẹ́ nú wọn ló bá tán ẹ jẹ́ ká jọ tẹ̀fẹ̀ẹ́ nú wọn tí Kaola bá ní Akeugbagold wá purọ́ ni ó dá bóun náà ṣe wá purọ́ mọ́ Akeugbagold ó dá kó fi sílẹ̀ ẹ̀lẹ́ kò kàn án Kaola ẹni bí ìkejì ọmọ máa dúpẹ́ èmi kọ́ níyàwó Taofiki Olúwa o èyí tó ń ṣe fíìmù yẹn èmi ò ti fún ẹ èmi ò ti àti ṣiṣẹ́ owó àti bára wa ṣeré owó níta ó sínú ọmọdé náà ṣé mo tó ẹbí ni màmá tó ń pè mí èmi ò ń ṣe ìyá ọmọ òṣì èmi ò ń ṣe ìyá ọmọ ẹlẹ́jọ́ wẹ́wẹ́ èmi ò ń ṣe ìyá ọmọ tó dalé wọn rú tí àǹfààní ilé wọn orúkọ bàbá ń bàbá sì parẹ́ mọ́ lára kò gbọ́ sórí Kaola lọ ṣọ́ ara ẹ kí ni mo wí 30 minutes lọ́rọ̀ yìí lọ ṣọ́ ara ẹ gidi fún nǹkan tó gbé wá tàdé nìyí tẹ́lẹ̀ mò ń bẹ ẹ ṣe lérè ni eléyìí á tọ́ọ̀fù gidi njó gbọ́